Ẹ wá gbọ́ ohun tí àwọn òṣìṣẹ́fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀ṣun ṣe fún Gomina Adeleke. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀ṣun ti kéde wípé gbọ̀ngbọ̀n làwọn wà pẹ̀lú ìṣèjọba Gomina Adeleke látàrí bí ó ṣe mú ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn lọ́kùnkúndùn látìgbà tí ó ti dé orí àga ìṣàkóso. Níbi ayẹyẹ àyájọ́ àwọn àgbàlagbà lágbàáyé tí wọ́n ṣe ní St. Mark's Grammar School nílùú Òṣogbo lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí làwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà ti sọ pé ìtọ́jú táwọn ń rí látọ̀dọ̀ ìjọba Adeleke nípa sísan owó àwọn dédé kò ṣeé fẹnusọ rárá. Níbi ètò náà ni wọ́n tún ti fún gómìnà ní àmì gẹ́gẹ́ bí gómìnà tó fẹ́ràn àwọn òṣìṣẹ́fẹ̀yìntì jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú àkọsílẹ̀ tí alága ẹgbẹ́ náà ọmọọba Ganiyu Salawu kà níbi ètò ọ̀hún ló ti sọ pé nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun nǹkan kò tí ì rọ̀sọ̀mù báyìí rí fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì. Salawu sọ síwájú pé inú gbogbo àwọn dùn láti sọ pé òṣìṣẹ́fẹ̀yìntì lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn kò sì ní fìgbà kankan kúrò lẹ́yìn gómìnà. Bákan náà ni wọ́n gbóṣùbà fún àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n jẹ́ abẹ́ṣekáwọ́ gómìnà. Wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ jẹ́ kí ìgbọ́ra-ẹniyé láàrin àwọn òṣìṣẹ́fẹ̀yìntì àti ìjọba tẹ̀síwájú. Lára àwọn tí wọ́n tún fún lámì ẹ̀yẹ ní igbákejì gómìnà ọmọọba Kọ́lá Adéwùsì, akọ̀wé àgbà fún ìjọba Alhaji Teslim Ìgbàláyé, kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú Olúọmọ Kọ́lápọ̀ Álímì àti kọmíṣánná fún ọ̀rọ̀ ìdàgbàsókè ẹsẹ̀ kùkú Alhaji Gani Ọláolúwa. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀, gómìnà Adémọ́lá Adeleke sọ pé ṣe ni àmì ẹ̀yẹ náà yóò túbọ̀ gun òun ní kẹsẹ̀ láti tẹ̀síwájú nínú ojúṣe dídẹ̀rípa ẹ̀kẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀ṣun. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.